Wọ́n jẹ́ gómìnà wọlé náà. Leave the road for the authorities. Àwọn lẹ́ẹ̀kan lẹ́nu iṣẹ́ ọba olóṣèlú ni wọ́n bá gómìnà tó wọ́n wá bàbá wa alága sáré apc ẹni ìmọ̀lẹ̀ gbogbo àwọn ọmọ lẹ́gbẹ̀ẹ́ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n wà bí alàgbẹ̀rẹ̀ ọ̀làdí Abíọ́lá Ibrahim ọ̀làlẹ́kan déòtì ìfẹ́ south Abíọ́lá Oyèyè ìfẹ́ central Adésínà Rábìlù chairman of committee on home affairs culture and tourism wọ́n wà bí àwọn àgbàgbà òṣèlú a rí ẹni tó ń ṣojú ìjọba ìpínlẹ̀ Ìwó ọ̀làdún ayédèrè nílẹ̀ ìgbìmọ̀ àti òpinlẹ̀ yìí lábújá àbáwọn ní Mudashiru Olúkáyọ̀dé ṣé ìmọ̀lẹ̀ ẹ̀sọ́ pé ìmọ̀lẹ̀ olú ọmọ kọ́lápọ̀ Álímì wọ́n wà bí bàbá wa Dr. Akẹ́kọ̀ọ́ wọ́n wà bí Alhaji Mọ̀nìlẹ́ àdébáyọ̀ láti wà bí ọdún kọmíṣánná for youth affairs wọ́n wà bí ọdún Moshood Ọlábíjú bàbá wa nílò àlọ́ wọ́n wà bí Gọ́vnà Adémọ́lá Adélékè ṣí àfihàn. Alága PDP níjọba àbílẹ̀ ìwòkè síbi ìwòkè yìí. Àdàkàgà kan nítorí pé ibi tí gómìnà ó lọ lónìí yóò ẹ̀ẹ́dìgẹ́ díẹ̀. Bàbá wa alábẹ́gbẹ̀ kò ní jẹ́ ìlú ọ̀hún àwọn àbí. Bàbá wa aláàjì bàbá Akíadé Akíbádé wọ́n wà bí. Mo ní kí n dá kẹ́kẹ́ fẹ́ ni. Ọ̀gá mi Malam Ọláwálé Rasheed ọmọ olórí ọdẹ. Wọ́n wà bí. Ọ̀pọ̀ olúwọ́dẹ ọwọ́ bí gbogbo àwọn special advisers òkì ọ̀rẹ́lẹ́ ìhòkì gbogbo àwọn commissioners ẹ má bínú lórí láǹfààní láti recognize àwọn èèyàn ní ibi tí a wà yìí ọ̀dọ̀ musale ọ̀rẹ́lẹ́yìn ọwọ́ bí commissioner for water resources òkì ẹ̀ka àbọ̀. Ọdún mẹ́jọ ni ó lò. Kábíyèsí sá. Ní báyìí. Bí èso Olódùmarè. Ṣọ̀gbọ́n máa bí ká gbogbo àwọn tí a bá gómìnà kọ́ wọ́n wá. Bàbá wa ṣe ti kó wa pẹ̀sí ìgbà láyé. Ní báyìí, bàbá wa gómìnà. Ọjà ìṣẹ́jú kan àwọn ẹ̀rọ àti àfihàn ẹ̀jọ̀ wọn. Torí tọ́lọ́ kò ká bá fẹ̀yà ẹja bẹ̀rẹ̀. Lórúkọ kábíyèsí His Imperial Majesty ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Fẹ́dẹ́rẹ́tì ìlú àkọ́kọ́
ti Olúwo of Ìwó yankí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá wa Aṣíwájú Nurudeen Adémọ́lá Jackson Adeleke ẹ̀jẹ̀ sọ pé máa sọ fún kábíyèsí kí gómìnà káàbọ̀ yẹn àfi kábíyèsí ọba aládé la wà bàbá wa gómìnà ọmọ ọba lógun nílùú Ẹdẹ aṣíwájú gbogbo ìlú Ẹdẹ ìmọ́lẹ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ìmọ́lẹ̀ Yorùbá ẹ dákun lóko gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dákun kábíyèsí Olúwo lẹ́ẹ̀kan náà ẹ dákun kábíyèsí dáadáa lẹ́ẹ̀kan sí i pẹ̀lú tí gómìnà ńlọ́pọ̀ iṣẹ́ tí wọ́n fẹ́ wá ṣe pọ̀ kò ní jẹ́ ká láyè tó pọ̀ láti sọ tó pọ̀ torí pé àwọn èèyàn pọ̀ bí ẹ̀ bá kọ́ àbájáde máa wí torí pé ọ̀dọ́ pọ̀ àmọ́jọ́ pọ̀. ẹ jẹ́ máa kí àwọn bàbá tí wọ́n jẹ́ ọmọ ọba mo fi orúkọ Àrẹ̀mọ Adéládé Àkànbí mo fi kí gbogbo wọn ẹ jáde dànsákì ọmọ ọba o. bàbá mi olóyè Yẹkínì Òròbíńpé tí wọ́n jẹ́ Òsàlẹ̀ Wò mo fi orúkọ wọn kí gbogbo àwọn ọ̀jọ̀ ìpátá ẹ jáde ká ló lè fún wọn o. lẹ́yìn ìgbà náà àwọn ọmọ ọba mo kí wọn àwọn ìkànnlú mo kí wọn kọjá sí rí nù àwọn òbí wọn má ti ó bàjẹ́ Ìwó board of trustee IBOT tí wọ́n wà níbí wọ́n fọ́kọ̀ bàbá mi Professor Láyíwọlá Olúródé mo fi kí gbogbo wọn káàbọ̀ ẹ̀jẹ̀ àpàdé fún IBOT dáadáa o. bàbá olóyè Nurudeen Ìmáyégún of Ìwó àwọn náà wà níbí mo kí yín o ara wọn IBOT Honorable Nurudeen ẹ̀mí lójú àti bàbá ńlọ ọjọ́ pọ̀ àbífẹ́ pọ̀ lọ́rọ̀ ọmọọba tó sọmọba tó tó ṣèkọ́ lára àwọn ọmọ yín dáadáa ìyẹn ọmọ gómìnà Àrẹ̀mọ Maruf Adédàpọ̀ àwọn náà wà níbí ẹ má bínú mò ń mú IBOT bọ̀ ní àtìlé mò ń bọ̀ kí n tó padà sọ́dọ̀ àwọn olóṣèlú ó ní tí wọ́n kú fún mi ó ní tọ́kàn mi ṣùgbọ́n yín ìyá nítorí pé ó lè mọ wà gómìnà àwọn bàbá wa wà níbi tí wọ́n jẹ́ èkó òṣèlú bí wọ́n ti pín kí n délé mú ṣùgbọ́n mi ò lè má dọ̀dọ̀ tiwọn náà kí tó wà lọ bàbá orí adé tó wà ń kalẹ̀ Alhaji Sulaiman Bello CB wọ́n wà níbi ẹ̀jẹ̀ àkàtọ̀ fún wọn dáadáa. Bàbá the member of House of Representatives tí wọ́n ń ṣojú ìwé federal constituency l'Abuja tí wọ́n lè ṣe dáadáa is the ààrẹ atúnlùṣe of Ìwó land Honourable Lukman Káyọ̀dé Mudashiru Lẹ́làpé. Jẹ́ ẹ̀kọ́ tí mo fi Alhaji Nurudeen lójú ọ gẹ́gẹ́ bí mẹ́mbà IBOT ni mo fara mọ́lé ni ọ̀pọ̀ àwọn ìbàdàmọ̀ràn pàtàkì sí gómìnà ni wọ́n tí wọ́n sì ṣe takuntakun báyìí jẹ́rìí sí i. Ọ̀nẹ́bẹ̀ ni ọlá Ọ̀dẹ́niyì àwọn náà wà níbí àwọn èèyàn pọ̀ ẹ̀yà pàtó fún wọn dáadáa. Lẹ́yìn wá ní lọ́dún náà Honourable Deji Bello àwọn náà wà níbí pẹ̀lú wa. Bàbá tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party níjọba ìbílẹ̀ Ìwó ìyá wọn kan yóò ní àwọn yàtọ̀ bàbá mi ni wọ́n ọ̀gá mi dáadáa ni wọ́n Alhaji Fihamiyu Alidu Adéoyè ọ̀rọ̀ ẹ̀dá pàtó fún. Bàbá àwọn ọdẹ adé wà níbí tí wọ́n pàdé gómìnà bàbá mi Olúwo bàbá wa kábíyèsí olókùnrin òṣòkòrò wọn wà ní ẹ̀dá ṣe kábíyèsí o. Bẹ́ẹ̀ ni bàbá mi kábíyèsí aláwùjẹ ti àwùjẹ àwọn náà wà ní ẹ̀dá ṣe kábíyèsí o. Wọ́n jẹ́ kí n mọ̀ pé bàbá mi àkóyè bàkúlẹ̀ ọ̀sùn gbà kan olú ọmọ gbogbo ilẹ̀ Ìwó Alhaji Abdulfatah Akínadé Akínbádé àwọn náà wà ní ẹ̀dá pàtó fún ọjà rẹ̀ bàbá ẹ̀ bá bọ̀. Ọ̀pọ̀ àwọn alábàáṣepọ̀ gómìnà the governor's spokesperson to the governor tí wọ́n tún jí ọmọ òwò dáadáa ọmọ ọlọ́dẹ tó ní wò ó àwọn náà wà ní ìwé Yorùbá Malam Ọláwálé Rasheed ẹ̀dá pàtó fún ọjà rẹ̀. Alága ẹgbẹ́ òṣèlú Democratic Party nípìnlẹ̀ Ọ̀ṣun bàbá tí mo dárúkọ wọn tọ̀wọ̀tọ̀wọ̀ Sunday Bísí àwọn náà wà ní ẹ̀dá pàtó fún wọn dáadáa. Àwọn ẹ̀kọ́ tá a bá sára yẹ àfihàn ṣùgbọ́n ọ̀gá mi ifá kan ṣoṣo tá a ní irinṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa ṣe tó kù. Ẹ̀kọ́ fẹ́ ṣàfihàn wọn nísìnyí ni bàbá wa tá a wá bá ń bí
tí gómìnà rí tinú gómìnà ń dùn tí wọ́n rí gómìnà tinú tiwọn náà ń dùn ẹni tí ò ṣe bá ṣe mọ̀lẹ́ ọ̀tẹ̀ obìnrin tí ò ṣe bá ṣe mọ̀lẹ́ ké gómìnà tẹ bá mú lọ́rẹ̀ẹ́ kì í dání tẹ bá mú lálábàárìn kò ní gbẹ̀yìn bẹ́bọ jẹ́ ṣùgbọ́n o ṣàkátà pàrọ̀ ńlá síntọ́ ó bá ti rí lẹ́yà ayé kò tó wì í ọmọdé ìwò owó ni àgbà wo owó ni ọkùnrin ìwò owó ni gómìnà ìwò nìkan lẹ lè bá ṣòwò tó wò ó di owó táyà ti ṣòwò pínlẹ̀ Ọ̀ṣun bá ti tó ẹ ti ń bá wò ó ṣòwò báyìí òwò tẹ bá ń bá wò ó ṣe òwò àjọṣepọ̀ tí kì í wó ni tí máa wò ni láwòye ni torí bí ọmọdé ìwò wọ́n mọ̀ nípa òwò òun owó àgbà wo wọ́n mọ̀ nípa òwò òun owó òwò tíjọba lè ṣe tó lè di owó ni kéèyàn bá ìwò ṣòwò òwò pẹ̀lú ìjọba owó ńláńlá ní mú wá gómìnà ẹtí ń bá wa ṣòwò lẹ́yìn tẹ́ fẹ́ ṣe yìí àpẹẹrẹ òwò ni gómìnà Aṣíwájú Jackson òwò kì í wá tó bá a bá wo ṣe torí pé òwò díẹ̀ kò ràn wó òwò ńláńlá là á bá ìwò ṣe tá a fi dáwò mọ̀ nínú olówó tó lówó tí ń sọ nínú olówó olúwo ni olówó òwò kábíyèsí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìlú Fẹ́mi lóye tìlú àkọ́kọ́ aláṣẹ lórí ìṣà lórí àwọn òrìṣà ẹ̀dá ṣe kábíyèsí dáadáa ìrẹsìlẹsì sà ọ̀rọ̀ pọ̀ èèyàn pọ̀ ṣùgbọ́n ayò pọ̀ torí pé gómìnà wa gán pọ̀ ẹ̀dá ṣe ìmọ̀ ẹ̀lẹ̀. ṣe àbúrò mi láì dènà bẹ̀rẹ̀ láì bá ògbó lọ sí ilé olóró àti fi àwọn ìka ìjọba. Àdébáyìí bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Aṣíwájú Sẹ́nitọ̀ Dr. Adémọ́lá Jackson olùdíje Adeleke ìmọ̀lẹ̀ Ọ̀ṣun ògbóni adúláwọ̀ ọlọ́sọ̀ ẹ̀dọ́ pé ìmọ̀lẹ̀. Ẹ bá mi ṣe kábíyèsí sílẹ̀ kan sí o. Èmi ò gbọ́ yín o. Ẹ bá mi ṣe kábíyèsí o. Kábíyèsí Olódùmarè. Ìwọ lódò ọba ọba tẹ́ni wọlá o. Ẹ bá mi kọ́ ìwọ lódò ọba. Baba Olúwo of Igbo land, Ọba Adéwálé Àkànbí tell the world, and his lovely Olórí, members of the National Assembly here present, members of Osun State House of Assembly here present, SNJ Bobagunwa Teslim Alaye, PDP State Chairman Honorable Sunday Bisi, members of the State Assembly Council here present, party leaders, important personalities, ladies and gentlemen. Kabiyesi, I am here to pay the homage as I enter this ancient town. Chiefs, prince and princess, elders and leaders of Igbo, I salute you all. Our administration is spreading development all over the state. Igbo continues to be a major beneficiary. I know previous administration neglected Igbo. I am changing the narrative for the better. Igbo must assume a rightful place. But I need your support and cooperation to achieve this. Igbo must wake up. Sons and daughters of Igbo must shine their eyes. Igbo town is not and should not be imprisoned under the garb of old politics. Being a progressive is not equal to being underdeveloped. Any government serve the people, fight poverty, and satisfy the aspirations of the citizen is progressive. I'm a progressive by all accounts. Yes,
let anyone deceive you with political label. You must wake up. Our administration is here to support you to grow, to deliver. Kabiyesi and leaders, we seek your support and prayers for our government. This administration is a golden chance and opportunity for you to escape underdevelopment. I remain a strong partner of Igbo people in their journey to escape decades of neglect and lack. May the Lord bless, or should say, the state of the living spirit. May the good Lord bless our Kabiyesi. May the good Lord bless you. Thank you very much. Láti sọ tí bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ ní Yorùbá ní ṣókí. Wọ́n ti ṣe kábíyèsí kú bàbá Olúwo. Mo kí gómìnà ọ̀rọ̀ tí gómìnà sọ torí ilẹ̀ Yorùbá la wà. A fẹ́ jẹ́ kí àwọn tó ń wò wá lé ilé tòkó kan gbọ́ nǹkan tí gómìnà bá wa sọ. Bàbá gómìnà ní àwọn wá kí yín ipe àwọn wọ ìlú Ìwó, àwọn ò gbọdọ̀ wọ̀lú láì kí onílùú. Gómìnà wá síbí ìwà ṣe kádépẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ tí bàbá kábíyèsí ìgbẹ́ wá ní ṣe kábíyèsí fún. Gómìnà wá kí àwọn àgbààgbà Ìwó lápapọ̀, gbogbo òjòyè, àwọn lọ́mọba, gbogbo ọ̀tọ̀kùlú ìlú, ẹ̀yin tẹ́ ń jẹ́ kí Ìwó tẹ̀síwájú. Gómìnà ní àwọn kí yín lọ́pọ̀lọpọ̀ pé kú àmójútó ìlú. Lẹ́yìn ìgbà yẹn, gómìnà ní ìjọba wa jẹ́ ìjọba tí ó jẹ́ pé ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun mú láyà wa. Àdẹ̀ ní fárí apá kan ká dá apá kan sí. Nínú kí a lè mú ìdàgbàsókè bọ́ sí tilétoko ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú rẹ̀ ni ó jẹ́ kí gómìnà ka ìlú Ìwó gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì igun kan tó tóbi, ìlú tó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé, ìlú tó jẹ́ ìlú olókìkí ní ilẹ̀ Yorùbá àti nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà gbé ìdàgbàsókè ńlá agbélébì léde. Gómìnà ní pé akíkábíyèsí pé akí kú oríire. Wọ́n wá ní ìgbà tá à ń sọ gẹ́gẹ́ bí ìdàgbàsókè yìí o, àdìdáṣe. A fẹ́ ìrànlọ́wọ́ bàbá wa kábíyèsí, a fẹ́ ìrànlọ́wọ́ gbogbo àwọn ìjòyè, a fẹ́ ìrànlọ́wọ́ àwọn ọlọ́mọba, a fẹ́ ìrànlọ́wọ́ àwọn ọ̀tọ̀kùlú ìlú nílùú Ìwó láti lè bá ìjọba wa, ìjọba Adémọ́lá Adélékè ìfọwọ́sowọ́pọ̀ kí ìdàgbàsókè náà kó lè kẹsẹ̀ járí. Wọ́n wá ní àwọn kankan máa ń lọ tẹ́lẹ̀ o, wọ́n á ní àwọn kan ní ẹgbẹ́ onítẹ̀síwájú, àwọn kan ní ẹgbẹ́ Awólọ́wọ̀. Wọ́n ní ẹ má jẹ́ kí àwọn èèyàn kan fi búrẹ́dì kó alóbi ọbẹ̀ o. Wọ́n ní bàbá wa Awólọ́wọ̀ ìtẹ̀síwájú ló jẹ wọ́n lógún. Wọ́n ní ìjọba tó bá ti mú ìtẹ̀síwájú lọ́kùnkúndùn, wọ́n ní ìjọba yẹn ní ìjọba ìtẹ̀síwájú. Kò ń ṣe pé kéèyàn kàn gbé ọkọ̀ Awólọ́wọ̀ lórí ló ń jẹ́ ìtẹ̀síwájú. Gómìnà wa ní àwọn tẹ́ rí yìí o, àwọn dúró fún ìtẹ̀síwájú, àwọn sì ti dé lásìkò yìí. Ìtẹ̀síwájú ti dé bá ìpínlẹ̀ Ọ̀ṣun, ìtẹ̀síwájú ti dé bá ìlú Ìwó. Gómìnà ní ká fi ọkàn balẹ̀ yìí pé àwọn mọ̀ pé láti ẹ̀yìn àìmọye àdéhùn tí àwọn olóṣèlú ti ṣe fún wa nílùú Ìwó tí wọn ò múṣẹ. Ibi tó yẹ kí ìlú Ìwó wà gẹ́gẹ́ bí ìlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò tí ì débẹ̀. Wọ́n ní lásìkò ìjọba tiwa yìí ìlú Ìwó yóò débẹ̀. Wọ́n náà wá kí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ yìí lẹ́ẹ̀kan sí adẹ̀ ní ìdádúrójú wípé ẹ fún wa ní ìfọwọ́sowọ́pọ̀ náà. Wọ́n ní ìlú Ìwó máa tẹ̀síwájú o, ìpínlẹ̀ Ọ̀ṣun máa tẹ̀síwájú o, bàbá kábíyèsí Olúwo aláàjìrì arámọ̀jẹ́ o. Wọ́n ní ká kí yín ẹ̀ṣẹ̀. Ètò kù ní kí bàbá Olúwo bá a sọ̀rọ̀, ṣùgbọ́n bàbá Olúwo tán bá rí máa ṣe rí tí wọ́n dá máa ṣe dá yìí gómìnà kí ní kan ṣe mí lẹ́ẹ̀kan. Ìyá wa olórí Firdaus Adéọlá Àkànbí lẹ́yìn Ọlọ́run náà ń tọ́jú bàbá Olúwo. Ẹ dá sí kábíyèsí o. Ayé kò tọ́ fẹ́ sọ̀rọ̀.
lọ́yàn lọ́sùn fún wa lẹ́nu pé wọ́n ní ọmọ fi àtọ́gbá ní o àti ìjòyè ní o bí ọba tiẹ̀ sọba kó ní ìjòyè sì wà tó a kí ọba Ọ̀ṣun Ọlọ́sùn kò sí ìlú gómìnà tó bá ti jẹ́ ní ọba Ọ̀ṣun ọlọ́lọ́sùn ọlọ́run máa fà ṣe mo kí gómìnà Nurudeen Jackson Adeleke omi yẹn kí àwọn tẹ́ ń tọ́jú yín àwọn aya wa first lady àti first wife mo kí yín pọ̀ then mo kí the SSG káàbọ̀ lọ́dà fún Olúọmọ mo kí yín. Okay, the chairman of the PDP party, all commissioners come and be. Okay, commissioner, people that will commissioner, commissioner Doshu, the chief counsel, Osima, Olúọmọ, Ẹ̀rìn Ọ̀ṣun, Ọlápò Alímìmọ̀ Kìnyó, Sunday Oruniyi. iBot. Ọ̀dà ìpín commissioner kan náà ni. Kábíyèsí Ọlọ́run social duties ẹ̀mí àti ẹ̀yin lẹ́sọ̀nà onísọ̀nà nù ẹni mo gbọ́dọ̀ dúró sí PS works òkìyàn o ẹ̀yin máa ń dégò ojú ní àìfi bẹ́ẹ̀ mo kí gbogbo house of rep the honourables the chairman mo kí gbogbo wa o. iBot. Yọ̀ọ̀dà fún the whole board of trustees àwọn ọ̀túnba nìyẹn àwọn tí mo trust ìlú yọ̀ọ̀dà fún mi o àwọn Professor Lai Olúròdé àti Mayegun of Iwoland is an accountant in the United States. He came for Ileya festival and he's going very great. When it comes to development of Iwo and environs, it's great in there. Thank you very much. Mo kí àwọn èèyàn ọba Olókùrò Láwùjẹ Ogbẹ. Mo kí ọmọọba Èjìrèlò, ọmọọba Rẹ̀mọ́ ẹ̀mí lójú wà bẹ́ẹ̀. Chairman Ìwó Ẹniọlá Ọdẹ́níyì kí gbogbo yín. Ẹjọ́ ká máa dọ̀nà pẹ̀lú. Adúpẹ́ torí ó yẹ ká dúpẹ́ àásán atẹ́kùn fẹ́ ìjíjà òbí alọ. Gómìnà ìgbà tèmi náà fẹ́ ṣe nǹkan dọ́dá yóò. Mo kí yín o. Ààrẹ Atúlù sí àmì. Ìgbà tèmi lè fẹ́ ṣe nǹkan dọ́dá yìí. Mo ire dé ọ̀dọ̀ mi. Orí mi ò ní kọrin o. Orí mi ọmọ sọrí ni o. Ọba wo ọsọ tiẹ̀ sí rẹ̀. Wọ́n ń bèrè ìwọ lọ́wọ́ bá ti sọ. Ìgbà tèmi lẹ ń gbé wáyé o. Orí mi gbà á. Òǹgẹ́rin ni mo ṣe. Mo dúpẹ́ fọ́lọ́run. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ èyí tọ́lọ́run lò. Wípé lórí títí ó ń bèjì. Ó ń bèjì ní ọ̀tún. Ó ń bèjì lósì. Ìdòwú wà ní ẹ̀gbẹ́ ọ̀tún. Ìdòwú ní kí ni ẹ ń pè ọkọ̀ sidewalk. Ìdòwú náà wà mí dùn. Ìmọ̀lẹ́ gómìnà ní ìrọ̀lẹ́ ọ̀tẹ̀ lọ. Àríṣe làríkà. Àríkà bàbá rẹ̀ kú. Ẹni tó bá ṣe àgbọ̀dọ̀ sọ bí ó ṣe o. Mo ti bí PS náà wọ́n láwọn parí ẹ̀ kó tó di wípé next ìbò wọ́n parí ẹ̀ wọ́n láwọn afáfúláàkì ẹ̀ nítorí àmọ́ ọba ní èdè nǹkan láti fi sọ bá rà wípé ìgbà tèmi dá o ẹjọ́ wọ́n lè parí lọ́la àbọ̀lá lọ ní tí máa sọ pé ìgbà tèmi FC wọlé ń gbà tèmi
eléyìí náà tó fẹ́ orí mi dáa ìgbà wo ni mo gbé. Igbó Oyin ló gbé. èèyàn ṣe ní ìsọfún ìyàgò tó rẹ̀ mo dúpẹ́ o gómìnà náà gbé ìgbà Oyin àjọgbégbá Oyin pọ̀ lọ́dà fún yìí o gómìnà ẹ lè máa ṣe ẹ máa rí ṣe lọ́wọ́ máa fún ẹ ṣe ẹ sì ní fàìsàn ló kà fàìsàn ló kà ní yóò gùn ọgbọ́n tẹ́ẹ̀fì máa ṣe Olódùmarè yọba fún yín ọgbọ́n tẹ́ẹ̀fì lè máa ṣe tẹ́ẹ̀sì máa ṣàṣeyọrí lórí ẹ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́sùn ẹ̀ ń sọ káàkiri ẹni báyìí ní báyìí ní báyìí ló ẹsẹ̀ àwọn títì kan wò máa ó ń bèjì lé ẹni ọba ṣé ìwò náà wà dàbí nígbà tí ẹ̀ ń lọ lọ́nà Atlanta ìwò náà wà dàbí nígbà tí wọ́n lọ lọ́nà Ring Road Ìbàdàn mi lè sọ kankan pa àyàn àfi kéèyàn dúpẹ́ àdúpẹ́ o gómìnà ẹ káàbọ̀ sí ìlú Èkó àwọn àwo wọn fẹ́ràn yín àti bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa àìlú ọ̀fẹ́ nílẹ̀ bẹ́ẹ̀ bá ti dáadáa wọ́n lè yàn o ẹ bá rí tí wo bá ń pariwo mi nítorí mo ṣe dáadáa fún mi ibi ọ̀pọ̀ àwọn aráàlú ní ìsìnkú ajẹ̀lú òbí àjọ máa wó kán ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ìsìta plọ́ọ̀tì kan síbi abẹ́ẹ̀síbẹ̀ Alhaji Sulaiman Bello ṣé mo ta plọ́ọ̀tì Dèjì tó kọ́ lè epo ṣé mo wá bá yín máa du owó ilé mo tún ní owó tó yẹ kí n gbà lọ́wọ́ yẹn fi kún ilẹ̀ ìbírí níbẹ̀ ó yẹ kí n ti sọ fún owó sáà Dèjì ń gbówó wá láti Atlanta. Lágbára ọ̀nà. Wọ́n pa. Àmín. Èèyàn bá ti ṣe dáadáa. Iṣẹ́ èèyàn làdúrà rẹ̀. Èèyàn bá ti ṣe dáadáa. Iṣẹ́ ọmọ àròyìn bí wọ́n bá ṣe títí ó péjì tí Rajabu òrírí bójú rí òrírí ọwọ́ etí òrírí tọ́wọ́ àrùn so èèyàn bá ṣe wọ́n ní ẹni tó bá ṣe kéèyàn ò sí ojú ẹ̀ náà rí tí ọ̀nà méjì lọ́wọ́ àwọn ní dáadáa àti ní búburú ọba ṣe búburú ojú rẹ̀ náà rí tó bá sì ṣe dáadáa ní kéèyàn òrírí Ọlọ́run ní máa bá àyàn ṣe ẹni tó bá ti ṣe dáadáa rẹ́kọ̀dù ẹ̀ wà nílẹ̀ tọ́lọ́run kọ́ lẹ̀ Ọlọ́run ẹ̀ rí gé rẹ́kọ̀dù kúrú ẹni tó bá ti ṣe dáadáa lọ́mọ bí ó ṣe fàdà òun ló ní gbogbo àṣẹ lọ́wọ́ lọ́ba yín ṣéwu lọ́ba wa ṣéwu ìwọ ti fọkàn balẹ̀ ó sì ti ń dùn sí i èyí tí wọ́n tó gbé wáyé kì í ṣe yọ oyin ni. Ẹ ṣé o mo dúpẹ́ o gómìnà mo kí yín èmi àti gómìnà wọn sáré wọ yẹ̀wù wọn ti dúró de wà bẹ́ẹ̀ lọ́dà àforí mọ́lá sorry. Gómìnà ọba bàbá kábíyèsí olú ìyàbọ̀ tó pàtó àti olórí àmkàsí olórí àṣìbí ìpele ẹ̀kọ́ àlejò ẹgbẹ́ fún gómìnà ní ẹ̀láǹkì ẹgbẹ́ fún lẹ́bùn kan ẹ̀bùn tí mo fẹ́ fún yín ẹ̀bà mélèé wọ́n yá máa mú èyí tó bá dá ń bẹ̀ wá. Ọba mi máa mú ọ̀pá ń bẹ̀ wọ́n. Lẹ́yìn ìfúnlé bẹ̀ wọ́n sáàgbà. Ọ̀yà èwo lè mú kejì náà wá. bàbá kábíyèsí olú Ìgbé títì wá. wọn ní àwọn fún gómìnà ní ọ̀pá ìṣẹ́gun ọ̀pá àtàṣẹ́gun ní 2026 láṣẹ aláwọ̀. Ẹgbẹ́ ìmọ̀lẹ̀ ọ̀pọ̀
bàbá mi olúwo láti bàtà sí ọlọ́sùn ọ̀pọ̀ṣun lẹ́lẹ́kejì ẹ̀yìn ìwé yóò ní bẹ́ẹ̀ àbí òní ní bẹ́ẹ̀ ó ti ẹ̀ sí ní bẹ́ẹ̀. Ẹ̀dá kan ẹ̀yìn ẹ̀yẹ wa ẹ̀dá ká máa lọ sí ìta gómìnà àti ọba olúwo wọn bá rí àwọn tẹ̀ láti orí kẹsíkẹsí. Ọ̀rẹ́ bẹ́ẹ̀ là ń pè ẹ̀kú iṣẹ́ takuntakun tẹ̀ ṣe o. Ó yá káwọn yẹn kúrò ń bẹ̀ yẹn. Ọ̀rẹ́lẹ̀ yìí o, àrẹ máa dà ó. Ẹ jẹ́ káwọn yẹn kúrò ń bẹ̀ yẹn. SOJ. Kíni? Máìkì. Fádà ìró ń bọ̀. SOJ. Microphone dà. Ta ló mú máìkì o? Excellency, ẹ̀jọ̀ níṣẹ́jú àwọn èèyàn. Mo fẹ́ béèrè reality wa ẹ bá wa sọ the sport analysis. General hospital wa ẹ bá lè bá wa náà ṣe teaching hospital. Mo bẹ̀rẹ̀ ní tí ìlẹ́yìn láti ẹ bá wa wọ́ọ̀kì. Ẹ̀sìn dáadé ní olúwo. Ẹ̀sìn ìmọ̀lẹ̀ kó ìmọ̀lẹ̀. Ṣàkúnlẹ̀ akíkọ̀dù. Àwọn oṣù ìjọba. Àwọn wa sílé. Àwọn wa alága sọ́kùnrin sí. Ẹ̀kọ́ àdó ti jọba. Ìdíyàn ọba.